ọwọ́ tẹ àlòkù sọ́jà méjì níbi tí wọ́n ti ń jalè. Àwọn afurasí ọ̀daràn mẹ́rin nínú èyí tí àwọn àlòkù sọ́jà méjì wà ní ọwọ́ àwọn ọlọ́dẹ nípínlẹ̀ Ọ̀ṣun ti tẹ̀ báyìí lórí ẹ̀sùn olè jíjà. Àwọn irin tí wọ́n lò kù níléeṣẹ́ Dangote Mill tó wà lójú ọ̀nà Òṣogbo sí Ìkìrun nílùú Òṣogbo ni àwọn afurasí náà lọ jí kó kọ́wọ́ tó tẹ̀ wọ́n. A gbọ́ pé àwọn àlòkù sọ́jà méjèèjì yìí ní àǹfààní láti lè wọnú iléeṣẹ́ náà. Àǹfààní yìí ni wọ́n sì lò láti lọ jalè níbẹ̀. Ìwádìí fi hàn pé wọ́n ti kó àwọn irin tí wọ́n jí ọ̀hún kúrò lágbègbè iléeṣẹ́ náà lọ sí ilé àkọ́kù kan tí kò jìnnà púpọ̀ sí iléeṣẹ́ ọ̀hún. Ṣùgbọ́n wọn kò mọ̀ pé àwọn ọlọ́dẹ tí wọ́n ti ń ṣọ́ wọn tẹ́lẹ̀ ń rí gbogbo ìrìn wọn. Kò pẹ́ púpọ̀ ni wọ́n gbé mọ́tò méjì dé. Àwọn sọ́jà méjèèjì wà nínú mọ́tò àkọ́kọ́. Àwọn èèyàn méjì míì tí gbàgbọ́ wà pé wọ́n fẹ́ ra irin ọ̀hún wà nínú mọ́tò kejì. Bí wọ́n ṣe fẹ́ máa kó àwọn irin náà sínú mọ́tò làwọn ọdẹ yọ sí wọn. Wọ́n sì fi páńpẹ́ mú àwọn àti mọ́tò méjèèjì tí wọ́n gbé lọ síbẹ̀. A gbọ́ pé láti agbègbè Alábàmẹ́ta tí ilé àkọ́kù tí wọ́n kó àwọn ẹrù náà sí pamọ́ wà làwọn ọlọ́dẹ ti fà wọ́n lé àwọn ọlọ́pàá lọ́wọ́ lẹ́yìn tí wọ́n jẹ́wọ́ ìwà láabi wọn. Nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀, agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá lọ́ṣùn Yẹmisí Ọ̀pálọ́lá sọ pé lóòótọ́ ni wọ́n mú àwọn afurasí mẹ́rin yìí, wọ́n sì wà lákọlò àwọn báyìí. Àwọn tí ń bá iṣẹ́ ìwádìí lọ. Àwọn yóò sì fojú gbogbo wọn balẹ̀ ẹjọ́ lẹ́yìn tí ìwádìí bá ti fìdí ẹ̀ṣẹ̀ wọn múlẹ̀. Florence Babaṣọlá ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.